He spanked my ass. And the next thing he said was, Strange but true. Ẹni ò bá dóko bàbá ẹnìkan rí la sọ pé oko bàbá òun ló tóbi jù. Àríjìnà láìrí àbùké ọ̀kẹ́rẹ́. Arábìnrin yìí tẹ̀ ń wòye tún ṣe àlàyé o lórí ohun tó fi ara pẹ́ ìṣẹ̀lẹ̀ tó wà nílẹ̀ lórí bàbá Ijesha, Biola, Adebayo àti àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kàn tó fi dé orí Princess. Arábìnrin yìí ṣe àlàyé nípa tí òun náà ti là kọjá nípa irúfẹ́ nǹkan tó ṣẹlẹ̀. Arábìnrin yìí ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Bẹ́ẹ̀ ó sọ ojú abẹ níkò nípa ohun tí ojú rẹ̀ rí. Ó sọ àwọn nǹkan tó jẹ́ wípé kò ṣe má gbọ́ ni. Ẹ gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ arábìnrin yìí délẹ̀délẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ náà ló fa àwọn nǹkan kan yọ tó ní ìtumọ̀ tó dàbí ẹ̀kọ́ tí mo rí pé ẹ lè rí dìmú lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Arábìnrin yìí sọ̀rọ̀ ilẹ̀kùn o tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń retí yín láǹfààní láti máa gbọ́ mi. Ẹ má gbàgbé láti like, comment, kẹ́dẹ̀ subscribe sórí channel yìí. Ẹ̀dẹ̀ hàn notification button. Ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ kì í ṣe ọ̀rọ̀ kékeré o. Ẹni ò bá dóko bàbá ẹnìkan rí lásọ pé oko dádì òun ló tóbi jù. Ẹ wá gbọ́ o. Strange but true. So, social media tẹ́lẹ̀ náà, if anything happen, everybody, though anything about to go out of space, everybody's allowed to bear no sin. So first of all, Baba Ijesha ya wèrè gan. As in ya wèrè gan. What the fuck do you think you are? The fact they won't releasing, stop it, don't say that. The fact they won't releasing, kálọ́ yẹ kó lọ sápamọ́ síbi kan pé God abeg. It's a grant interview. Are you expecting sympathy? Like after all the evidences and all of that, and you expect sympathy? Because tell me why you are granting interview. When I was growing up, we stayed at one building like that in Nicola. Baby, let me talk. Nicola Nido Street. Man Tony Lane. Monday is going. So handle Man Tony Lane. That time I was around, I think 10 years thereabouts. My see, I want my long taja Nicola bus stop. Lale mummy at the mommy at be last one by. So in my one leg. So but this man will come. Oh man joko sita. So because cooking sino and Amy then he mo be abebe look again me. So I'm always outside. Mikele joko sita joko sino leke kya mummy at the mommy video. So malo joko sita. Somebody was that there's this particularly that this man tried rubbish with me. He actually man traumatized me they need. So yeah, ìgbà yẹn wọ́n bá wa rán skirt and blouse ni àwọn ọmọ máa ń rán jù ìgbà yẹn pẹ̀lú lace. Did you get? So that particular day I was on skirt and blouse. It was in the night. And he said, òyìnbó, ó ní orin kan tó máa ń kọ fún mi ìgbà yẹn. He said, I'm okay. So because me, I like to dance, right? There's one moment ìgbà yẹn mo bẹ́ gan. So orin yẹn ló máa fi tó bá fi bá mi ṣe wọn. I'm okay. Òyìnbó. So lójú mọmọ gan lójú àwọn èèyàn wọ́n máa ń kọrin yẹn fún mi, baby stop it. Wọ́n máa ń kọrin yẹn fún mi. So mo máa ń jó àwọn èèyàn tí mọ̀ pé bàbá yẹn máa ń kọrin fún ọmọ yẹn. That particular night he just sang the song, started singing òyìnbó. And when I was dancing pé emo ìjọ ọmọdé pé he spanked my ass. Wallahi tallahi ismubillahi. He spanked my ass. Ó fọwọ́ pa mí nídìí, and the next thing he said was oya nìṣó nínú ilé. Ẹ kò imagine pé mo jọ ọmọ kan tó ya wèrè tó ṣe, who is this person? Ẹ kò imagine pé mo jọ ọmọ kan tó go like that. No, they be pé tó bá ní kó wọlé lọ, wọ́n náà wá wọlé lọ. I didn't go inside. And do you know that I could not tell my mom and my sister? Or not until wá tí mo di pé mo dàgbà, mo ti bímọ. Sorry. Ni mo tó lè share story yẹn fún àwọn ẹ̀gbọ́n mi àti mọ́mì mi. The essence of what I'm trying to say is, Kini you traumatized me. I won't lie to you. I hated that man. I hated a lot of men. Till now, mo ṣì máa rò pé mi ti fẹ́ bí obìnrin. Because tell me why we're in a situation when in this country tó jẹ́ pé at this point now every mama buy láti bí obìnrin because àwọn ọkùnrin pedophile ló pọ̀ jù nínú gbogbo yín, wèrè ló pọ̀ jù nínú yín, sorry darling. Àwọn náà dẹ̀ bọ́kùnrin. So èmi tí mo ti dàgbà tó ìkíní yẹn ṣì máa ń ring glory mi, not to talk of ọmọ yẹn. How video tell la ìka ọmọ tell la skin ẹ̀, and now you're trying to prove yourself. Kí lẹ ní láti sọ? Ká ló yẹ kó wọnú bí kò gbé àtìgbà tí bàbá yìí ti dé láti
family house wọn tó lọ yìí gbúrò ẹ̀ a year 2 year ká má gbúrò yín rárá kẹ́ má rebrand a long grant interview. What the fuck do you think you are? And Ejo, yes, I get that everybody's triggered. A lot of us are hungry, and don't say that. You know, be most of our way on. But you're trying to drag Auntie Biola into this. I get. This is my own point when it comes to her. I think I want to pay this woman. She has always been a good person. Fine. For granted that interview, she's wrong. But using names like you're a bad egg, you've always been a bad person, you've always Emma, calm down, Adrian. Emma, calm down. The fact that she granted that interview, so don't use words like she has never been a good person or she has never done something right. So please take it easy on Auntie Biola. She has done one or two things. See, Kali testify and okay, fine. I understand, I get, we understand. I don't know that it's bomb because I don't know why you are giving, you are granting interview for a rapist in the first place. Because that man is a pedophile. Ẹ ṣọ́ra yín. Tẹ́ bá tún jáde because mo tún rí kinní kan sọ pé ẹ lọ ń appeal ní Fresh FM àbí. Tẹ́ bá tún jáde pé kò ní kùlù fún yín because mi mọ ṣòro ayé yín. Ó dà pé ẹ̀wọ̀n tẹ́ lọ yẹn láìkẹ́ gbá eléyìí tẹ́ fẹ́ lọ ń sìn bóyá lẹ máa dé bóyá lẹ máa padà dé because I don't understand. Ẹ yá wèrè gan o. Kódà àwọn tó ń sáré kiri fún yín gbà yẹn pé kẹ má lo ẹ̀wọ̀n kẹ má lo ẹ̀wọ̀n àbí kẹ lọ kẹ tètè dé tó ń jìjàgbara fún yín tó ń bí interview yẹn wọn gbà ẹran ẹ̀wọ̀n lélẹ̀ lójúdúdú bíi kìíní. ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tó ń tọ̀ káàkiri gbogbo àwọn èèyàn ló ti bọ́ síta ẹni tó máa tako bàbá Ìjẹ̀ṣà tako wọn ẹni tó máa gbèjà wọn gbèjà wọn àwọn kan tẹ̀ tí wọ́n bọ́ síta wípé wọ́n máa rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n again allegedly nítorí pé wọ́n ṣe interview ẹ̀yin tèmi àwọn kan tún wọ́n wú fídíò bọ́ta ní oríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan ní àwọn fídíò tí àwọn ò rí ní 6 years 7 years ago níbi tí bàbá Ìjẹ̀ṣà ti ń rán ọmọ lápá bí téèyàn bá jẹ ẹmọ ọbẹ̀ pàdé mi ń gùn pa téèyàn wá ń la láàlá allegedly àwọn èèyàn tún wú fídíò yẹn bọ́ síta àwọn kan tún wá sọ wípé tó bá jẹ́ lóòótọ́ set up ní kíni why do you fall victim tó bá jẹ́ wípé lóòótọ́ fíìmù lẹ́ ń yà why are you begging when they are videoing you like ẹ̀yin tèmi ọlọ́ṣà máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ má fi gbá wa lẹ́nu. mo fẹ́ wà bias láàárọ̀ yìí mo fẹ́ wà bias ṣẹ́rí àǹtí Biola Adebayo ẹ jọ̀ọ́ ẹ má drag lọ Ọlọ́run ẹ má drag lọ Ọlọ́run àǹtí ẹ mú láìkẹ gan àǹtí ẹ wà lára àwọn èèyàn kan tí mo fọ́ fún she is very calm very cool like tí bá rí wọn nú movie báyìí àti tí bá láǹtí ẹnu movie máa fẹ́ wọ movie ẹ̀ ṣáà ni. Number one mi everybody mọ̀ Queen Mother àti kékeré mo ti like àwọn tipẹ́ gan but this aunty you ọkọ ní that natural likeness fẹ́yàn like she's so calm she's cool tó bá ń sọ̀rọ̀ gan ọ̀rọ̀ tútù ni wọ́n máa jábọ́ lẹ́nu wọn like you no see her scream that femininity yẹn máa gbádùn lára wọn gan lọ and that's the only thing that I like her for so mo bias ẹ má drag àǹtí èyí tí èyí tó lọ ń tún ègbò tó ti jiná yẹn òun ni ó ní issue òun ló ní issue then as a senior colleague àǹtí ìgọ́kọ̀ lè wo pé òkè káwọn kọ̀ fún wọn ní platform now pé at least fẹ́ rìn pé kọ́kọ́ sọ ti tẹnu tí wọ́n lè máa lọ deep bá a ṣe wá understand them nísì ṣe get it like she don't think of it that deep like that ìsìnkàn náà lè máa regret pé kílé tí mo ṣe kíní kílé tí mo ṣe so èèyàn ní wá àìṣe máa ṣẹlẹ̀ ẹ wá drag àǹtí ẹjọ. ìgbà tó ṣẹlẹ̀ yìí náà ni mo gbọ́ kéèyàn ní mo fi kọ́kọ́rọ́ mọ́tò káàkì mo fi disflower ọmọ. ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta gbajúgbajà òṣèré tíátà tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà òun rèé o ló tún tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó ṣókùnkùn sí ọ̀pọ̀ ènìyàn ó ní òun kò gbọ́ rí wípé òun jẹ̀bi ẹ̀sùn yìí ẹ wo bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀rọ̀ ti lọ rẹ́kẹrẹ́kẹ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí bàbá Ìjẹ̀ṣà sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí gangan.
ẹnìkan ń béèrè mi bí pé yes or no ní pé ìgbà yes or no làwo. náà mo ṣe dáhùn pé I am not a pedophile, I am not a rapist. Kádàrá ló fàbùkù kàn mí. ẹ sọ ní Yorùbá bàbá bọ́mọ Yorùbá àtàtà ní ṣe pedophile tẹ̀sán yẹn mọ̀ ti tóbi jù lóyìnbó. ẹ̀yin tó bá fìyà jẹ yẹn nígbà mi ò ní gbóyìnbó ẹ̀ rí ọmọ ìlú òkè ò mọ tó ń pè ní rapist mi ò mọ tó ń pè ní pedophile. Ìgbà tó ṣẹlẹ̀ yìí náà ni mo gbọ́ kéèyàn ní mo fi kọ́kọ́rọ́ mọ́tò káàkì mo fi disflower ọmọ ọdún 7 káàkì irin. wọ́n mà ní fídíò wà tẹ́ ẹ ti jẹ́wọ́ pé tòótọ́ lẹ ṣe. ẹ ṣe onímọ̀ sọ pé ẹ jẹ́ kí n ṣe fíìmù yìí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ṣe rí ẹ̀rù ò bà mí nǹkan ló ṣe mí. ẹ lóúnjẹ ni wọ́n fi tàn yín ṣálàtẹnujẹ nìyẹn ni. àtẹnujẹ náà wà ń bẹ àtọwọ́ tí mo gbọ́ ṣe mọ̀ pé nǹkan kan ló bí nǹkan kan mi kì í fẹ́ dọ̀tí obìnrin ni mo ṣe gbà pé mo fẹ́ ṣe sinimá yẹn. ṣé sinimá náà pè fún yín ní tilẹ̀ ń tọ́ lọ́hùn. bó ṣe rí nìyẹn níwájú ọba tá a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.